Elédùmarè ọba kọ́lá yóò yìn rẹ̀. Àkọ́dá ayé aṣẹ̀dá ọ̀run aṣoríire mọ́gbẹ̀jẹ́ adáni sí mọ́gbẹ̀ ògbòbí lọ́ọ̀ni ọba títí ayé àwa mọ̀rùndí ọgbàmùgbàmù ojú ọ̀run kò ṣe é gbámú bàbá alárìn ní bàbá ọ̀kan ògbó ọba kèyí sílẹ̀kùn kẹsàn-án ni kò yóò tí ọba tilẹ̀kùn ẹ̀kan sàn ni kò yóò ṣí kìnìún ẹ̀yà Júdà ẹkùn ọkọ Fáráò gbogbo ìdílé Jésù alágbádá ọ̀nà jòjò ẹ̀rù jòjò aṣòro kọlù bí ògiri gbígbẹ àbíyamọ níjọ́ kété ọba kàgbàgbà mẹ́rìnlélógún mórí balẹ̀ ikọ̀ kàn yín ké mímọ́ 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 alámọ̀kẹ́ ìmọ̀rí ẹ̀dá bàbá mímọ́ ọmọ mímọ́ ẹ̀mí mímọ́ ọba kèé gbénú wúndí aṣọlá ọ̀rọ̀ ọ̀gbẹ́nu ọmọ ọ̀nìyàn fọ́wọ́ àríyìnrọ̀ àlá ọba kò gbé òkú mi ní ìṣẹ́gun elétí ìgbàròyé paríparí ọlá òbẹ̀rẹ̀ àti òpin a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba kẹ̀yìn jẹ́ èmi ni mo ṣe bẹ̀rù ọba mímọ́ kẹ̀yìn jẹ́ mímọ́ àdàgbà mọ́ tẹ̀pá àdàgbà mọ́ pààrọ̀ òye o ọba lílá kan mọ́ bá ń jẹ́ ọba kèé ikú àìkú àìṣá ológo dídán ègbè lẹ́yìn ọ́nìkan ń dá lóró èrú jẹjẹ létí òkun pupa ojú kan ṣókè ìríkètè ayé orísun ọgbọ́n olùbùkún jùlọ ológo jùlọ ọba kan lánà ọba kan lónìí ọ̀kan títí ayé o ọba ṣèyí kò wú àwímọ̀yẹ̀hùn asọ̀rọ̀ mọ́tàṣe ọba kọkọ̀ lẹ́yìn aṣèbìtà kò dúró pọ̀yìn lẹ́yìn aṣòdodo àpáta ayérayé arúgbó ọjọ́ àtòfarasí bí òkè o àtòbájàyé àbẹ̀tìlù kára òbí ajere àrínúróde olùmọ̀ràn ọkàn o akálílá kò sọlé ayé ró àdákẹ́dájọ́ akiriṣore aláàbò olóore ọ̀fẹ́ ọba kan lajú afọ́jú ọba kan pọ̀ nípa àtagbára awogba àrùn mọ́gbẹ̀jẹ́ ọba kan tẹ́lẹ̀ bí ọ̀ní tẹ́ni ọ̀tá sánmọ̀ bí ọ̀ní taṣọ ó tóbi títí ọ̀run kan pátí ó múlẹ̀ ayé ṣàpótí ìhùtísẹ́ o. ọ̀dádá kọ̀dá afẹ́fẹ́ ọlọ́run kọ̀dá omi ọ̀bánilálejò wáhùn kò olúlé ajẹ́ aṣáájú ogun lálọ́ akẹ́yìn ogun lábọ̀ ọba kàyípè lájò kẹ̀yìn jẹ́ ní ìlúlé abánilọ́sọ́gùn ò lárí múnilọ́kà aṣẹ́gun aléyà kò ní ọba kan lànà níbi kẹsànà rárá ọba kò mú rírí jáde ò nínú àrírí ọba kò gbé ní ìjà lójú